ọpẹ́ o ọba joel gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bíi olóró tìlú ọ̀rọ̀ tuntun. Orin àtijọ́ ló gba ìlú ọ̀rọ̀ níjọba ìbílẹ̀ ìrépọ̀dùn ní ìpínlẹ̀ kwara lọ́jọ́ àìkú sannde ọ̀sẹ̀ yìí. Ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrazak gbé ọ̀pá àṣẹ àti ìrùkẹ̀rẹ̀ lé ọba joel ọláníyì ọ̀yátóyè lọ́wọ́ láti sàmì sí ìbẹ̀rẹ̀ ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bíi olóró tìlú ọ̀rọ̀ tuntun. Ọba alayé ọ̀hún tó jẹ́ ọba onípò kejì níjọba ìbílẹ̀ ìrépọ̀dùn ní ìpínlẹ̀ kwara àti ọba adébáyọ̀ ọlárẹ̀wájú ismail gẹ́gẹ́ bíi gbàmọ́yìn tìlú jimba ọjà gẹ́gẹ́ bíi ọba onípò kẹrin níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ kwara. Bákan náà gómìnà abdulrazak tí igbákejì rẹ̀ káyọ̀dé alábí ṣojú fún ló ti gbé ọ̀pá àṣẹ fún olóró tìlú ọ̀rọ̀ ọba joel ọláníyì nínú gbọ̀ngàn ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ 27 inú oṣù kẹwàá ọdún 2024. Gómìnà ni ó ti rọ ọba aláyé tuntun ọ̀hún láti jẹ́ aṣíwájú tí yóò láàánú àwọn èèyàn rẹ̀ tí yóò sì tò ìlú lórí òtítọ́ àti òdodo. Bákan náà ló tún wá ké sí àwọn ènìyàn ìlú ọ̀rọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba wọn tuntun kí ìtẹ̀síwájú lè bá ìlú ọ̀hún. Wọ́n bí ọba joel ọláníyì lọ́jọ́ 27 inú oṣù kínní ọdún 1984 sínú ìdílé ọmọọba titus ọ̀yátóyè títílóyè tilé olúfáyọ̀ tó ń jọba nílùú ọ̀rọ̀ níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ìpínlẹ̀ kwara. Ọba joel ọláníyì lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ kwara tí ó sì ka ìwé tó kù ní ìpínlẹ̀ èkó níbi tó ti lọ ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ gíga kó tó di wípé ó lọ fi mọ̀kúmọ̀ lórílẹ̀‐èdè Canada. Ọba joel ọláníyì jẹ́ ẹni tó fẹ́ràn àṣà àti ìṣe tó sì tún jẹ́ oníṣòwò pàtàkì. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́